òjò iwájú kì í pa lábàáhùn, òjò ẹ̀yìn kì í pàgbín. Adíá fún Ìjàpá tòun tó kun ilẹ̀ tí wọ́n jọ ń ṣọ̀rẹ́ tímọ́tímọ́. Ó dá látijọ́ tijọ́, ó dá látijọ́ tijọ́, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ejò olóró fẹ́ ṣòro. Wọ́n ní bá a bá ti ríra ẹni tipẹ́, ǹjẹ́ wà ò tí ì padà ńlọ́mọ̀ yá bíra ẹni. Ìtàn yìí ní sọ fún wa nípa Ìjàpá tóun ti okùn ilẹ̀. Ṣé ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá ejò ńlá máa ń pè ní okùn ilẹ̀. Wọ́n wá sún mọ́ra wọn pẹ́kípẹ́kí báyìí, ọ̀rẹ́ tímọ́tímọ́ ńlá méjèèjì. Láàrin kan okùn ilẹ̀ wá ìrìn àjò lọ sí àwọn ìlú bòmíì tó ti pàdé oríṣiríṣi àwọn ẹranko mìíràn tó wá kọ́ oró láti ara gbogbo àwọn tó pàdé yìí. Láìmọye ọdún nígbà tó wá padà wá tí òun àti Ìjàpá tún pàdé. Ìjàpá wá ṣe kí ni, ó kéwèé nípa rírò wípé bóun ti fọ̀rẹ́ ẹ̀hún sílẹ̀ sí láti yẹ ọdún lọ́hùn bẹ́ẹ̀ náà ló sì ṣe rí. Nígbà wá wà mọ́ gbàgì wípé káwọn tẹ̀síwájú níbi táwọn fọ̀rẹ́ àwọn lẹ̀ sí. Ejò olóró fẹ́ bù sán ni. Ọ̀rẹ́ rẹ̀ ṣe báyìí tẹ́lẹ̀, níbo ló ti rí oró? Bó ti fẹ́ sán Ìjàpá ló bá korí bọ inú ìkarahun rẹ̀. Ẹ mọ̀ pé bí ẹ̀rù bá ba alábàáhùn ní mọ̀ kí orí bọnú. Ìtàn sókè yìí ní sọ fún wa wípé ẹni tá a bá ti rí tipẹ́, ká tó ṣíra kalẹ̀ fún báyìí, bóyá ká ṣàkíyèsí bóyá ìwà ò tí ì padà, ká mọ̀ bá àtúnfara ti ẹni tí ó ṣe wá níbi. Kí n tó wá mọ̀ rí yín gbà kan tí ọ̀pẹ́ mọ́ láṣẹ Èdùmàrè, ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín Fàdérà Alálàyé Yorùbá ìní sọ wípé bá a bá ti ríra ẹni tipẹ́, ǹjẹ́ wà ò tí ì padà ìló yẹ ká kọ́kọ́ béèrè wò ná. Ó dìgbà kan náà. Ó dàbọ̀.